أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله. Akí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olùgbàgbọ́ òdodo tẹ́ ń wò wá gbọ́ wa nínú ọkùnrin nínú obìnrin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé àtòrí ajẹ́njẹ́ tán rẹ̀. Kó bá èmi kó bá yín náà kó jẹ́ àsopọ̀ jímà láyé nínú Islam. Kó jẹ́ àsopọ̀ jímà láyé nínú imani àti ihsan. Ká máa rálàáfíà fi ṣe wọ́n. Ká máa rí fàyàbalẹ̀ ṣe wọ́n. Ká sì máa rí àzìkí àlàálì ṣe wọ́n. Ọ̀kan gbòógì nínú àwọn sàhábà Nabi ridwanullahi alaihim èyí tí a mọ̀ sí al-Nur ibn al-Hadrami tí ó jẹ́ gbajúgbajà nínú àwọn tí wọ́n bá Nabi lò gbà tí wọ́n sì gbàgbọ́ tí wọ́n fi òtítọ́ àti mímọ́ bá lò. Òun ni a fẹ́ mú ẹ̀kọ́ àti òye jáde látara ìtàn kan nínú àwọn ìtàn rẹ̀ èyí tí àfáà wa tá ń pè ní Sahmu ibn Minjab tí ó pa nítàn fún wa. Ó ní qala ghazawna ma'al ibn al-Hadrami. Lóòjọ́ kan a tẹ̀lé a sì dìjọ lọ jagun pẹ̀lú sàhábì Ànábì tí ń jẹ́ al-Nur ibn al-Hadrami. A lọ ja ìlú kan lógun wọ́n ń pè ní Darin. Kí sì ló bí ogun náà? Òun ni wípé lẹ́yìn ikú Ànábì sallallahu alayhi wa sallam àwọn ará Bahrain àwọn kan nínú wọn tó sì jọ́pọ̀lọpọ̀ wọ́n ń bẹ nínú àwọn tó láwọn ò ṣe ìsìláàmù mọ́. Wọ́n wá ń pa àwọn tó kù nínú wọn tí àwọn dúró láti máa ṣe ìsìláàmù lọ lẹ́yìn ikú Ànábì sallallahu alayhi wa sallam. Ìyẹn ló bí ogun wípé ẹ lọ bá àwọn ará Bahrain wí wọ́n ń pa àwọn mùsùlùmí níbẹ̀ wọ́n tún láwọn ò ṣẹ̀sìn mọ́. Wọ́n á jà àwọn ará Bahrain lógun àwọn kan nínú wọn sá lọ ààyè kan tó ń pè ní Darin bí áìláńdì kan tó jẹ́ tí odò ni wọ́n sá lọ níbẹ̀. Òun ni wọ́n wá ń tọpa wọn lọ wọ́n fẹ́ lọ bá wọn jà. Fada'a bi thalathi da'awatin. Àfáà tí ń pìtàn ní sàhábì Ànábì pàtàkì tó lídìí ogun yìí tá ń pè ní al-Nur ibn al-Hadrami lọ́nà táwọn ń lọ ó ṣàdúà mẹ́ta kan. Fastujiba lahu fihin mẹ́tẹ̀ẹ̀ta sì lọ́lọ́run dáhùn. Ó ṣàdúà kan lọ́nà tá ń lọ mẹ́tẹ̀ẹ̀ta lọ́lọ́run dá lóhùn rẹ̀. Wa nazalna manzilan. Ó nígbà tá a sọ̀kalẹ̀ sáàyè kan lọ́nà tá ń lọ sí ìlú tán pè ní Darin láti lọ jagun. Fatalaba al-ma'a an yatawadda'a. Ó wá omi láti ṣàlùwàlá falam yajidhu. Ó wá omi tí kò rí. Faqama ló bá dé dìde. Fasalla rak'atayn. Ó kírun rákà méjì fọ́lọ́run. Wa qala lẹ́yìn irun ó wá ń ṣàdúà ó tẹ́wọ́ sọ́lọ́run sọ pé Allahumma inna abiduk. Olúwa ó kúkú ti mọ̀ pé ẹrú rẹ̀ la jẹ́. Wa fi sabilika nuqatilu aduwak. Ogun tá a sì ń jà yìí ogun tiwọ Ọlọ́run ọba ni àwọn ọ̀tá rẹ̀ là ń jà lógun. Allahumma asqina ghaythan. Ọlọ́run ò sì bùn wá lómi rọ̀jò fún wa. Natawadda minhu wa nashrab. Ká lè rómi mu ká sì lè rómi ṣàlùwàlá. Ó ṣàdúà yẹn lẹ́yìn tó kírun rákà méjì fọ́lọ́run. Fa idha tawadda'na. Ó ní àmọ́ tá a bá ṣàlùwàlá tiwa tán tó rójú ogun láwa yìí àwọ̀ gbọ́dọ̀ ráǹfààní omi kọ́ta náà tó ráǹfààní. Fa idha tawadda'na tá a bá ti ṣàlùwàlá tiwa tán lam yakun li ahadin fihi nasibun ghayrana. Olúwa má jẹ́ káwọn tó rómi mu pẹ̀lú wa. Tá a bá ti ṣàlùwàlá tiwa tán tá a bomi tá a fẹ́ mu tán má jẹ́ kójò tá ń bẹ̀ òun pé kó rọ̀ fún wa yìí má jẹ́ ó jàǹfààní fọ́ta àwa nìkan ni kó ṣe láǹfààní. Àfáà tí ń pìtàn ní fasirna qalilan. Lẹ́yìn tó ṣàdúà yìí tán tó kírun rákà méjì tó ṣàdúà tán labádẹ́rìn síwájú díẹ̀. Fa idha nahnu bima'in. Lógìgì labárí pé omi dé. Hina aqla'at anhu as-sama'. Nígbà tí sánmọ̀ bẹ̀rẹ̀ sí ní máa rọ̀jò. Fatawadda'na aṣàlùwàlá. Watazawwadna atúpọnmi dání. Wa mala'tu adawati. Ibi tó wọ́n máa tọ́jú omi sí igbá omi tó wọ́n mú dání. Òun rọ mi síbẹ̀ ó kún. Àmọ́ wa taraktuha makanaha. Òun mọ̀ọ́mọ̀ òun fi igbá bomi òun tó wọ́n mú dání ẹni tí ń pìtàn yìí. Òun mọ̀ọ́mọ̀ tọ́jú ẹ̀. Kó lójú ogun tá à ń sọ yìí. Wọ́n lábúrò rẹ̀ tẹ̀lé wọn lọ́bẹ̀. Ojú ogun tá à ń sọ yìí wọ́n ní Anas ọmọ Malik. Òun náà wà náà sàbí tí wọ́n tẹ̀lé wọn lọ sójú ogun náà. Ó lóun wá mọ̀ọ́mọ̀ igbá omi tóun mú dání tóun pọn dání òun mọ̀ọ́mọ̀ fi síbi tí
òjò yẹn ti rọ̀ táwọn ti pọn omi yẹn hatta andura hal istujiba lahu am la láti lè padà wá ṣé mọ̀ pé ó ṣàdúà ó ní Olúwa rọ̀jò fún wa ká pọn ká mu ká fi ṣàlùwàlá kó sì mọ́ wúlò fọ́ta wa ó lóun fẹ́ láǹfààní àti padà sẹ́yìn láti lè wá wò ṣàdúà yẹn gbàdílẹ̀ àbí ó gbàdílẹ̀ ló jẹ́ kóun mọ̀ ṣe bí ìgbà kóun gbàgbé ìgbà àmúmi òun síbẹ̀ onífàsírìnà qalilan àwa rìn àtẹ̀síwájú díẹ̀ thumma qultu li ashabi òun wá sọ fáwọn èèyàn òun lọ́nà wípé nasitu adawati mo ti gbàgbé ìgbà àmúmi tèmi sẹ́yìn o fajitu ila dhalika al-makan ìyẹn lòun fi yọ̀sẹ̀ láàrin jẹ́mọ́ lòun fi padà sẹ́yìn ọ̀tọ̀ ní tóun fẹ́ lọ́ọ́ ráàlì dájú rẹ̀ pé ṣáàdùá rẹ̀ gbàdílẹ̀ faka annahu lam yusib ma anqat òun dáàyè náà òun rí pé gbogbo ilẹ̀ ti gbẹ ààyè tójò ti rọ̀ táwọn ti pọn mi táwọn ti mú mi táwọn tún ti bomi dání gbogbo ilẹ̀ ti gbẹ ń bẹ àfi bígbà òjò rọ̀ ń bẹ rárá bọ́lọ̀ tí mo ṣe àpọ́nlé kàrámọ̀ fún àwọn ẹni tó bá nífẹ̀ẹ́ nù yóò gbàdúrà àwọn lágbàjálẹ̀ ọlọ́mọṣẹ́ àgbà tèmi náà lágbàjálẹ̀ o kọ́gbà tiyín náà thumma sirna lòun wá òkè àdúrà tí sàbẹ̀ yìí ṣe ọlọ́mọ gbàdílẹ̀ ààyè yìí mọ̀ ti gbẹ lòun bá tún tẹ̀lé wọn làwọn bá tún rìn lọ hatta atayna darin ààyè táwọn ti fẹ́ jagun ìlú darin náà yẹn àwọn bá débẹ̀ wal bahru baynana wa baynahum àmọ́ odò kan bẹ tọ́ làwọn láàrin àtàwọn ọ̀tá táwọn fẹ́ bá jà àwọn ọ̀tá dẹ̀ ti fẹ́ mọ escape lọ́ngbà tán ti rí i pé Alaa ibn al-Hadrami ti dé pẹ̀lú àwọn mùsùlùmí tán fẹ́ jà wọn lógun odò làwọn láàrin àwọn ẹ̀ tó sì escape kódà nú àwọn ẹ̀gbà wa hadith yìí mi wọ́n lọ́kọ̀ ojú omi tí wọ́n bá gbé ọkọ̀ ojú omi yẹn tán bá ní káwọn ó gbé yóò pẹ́ ọ̀tó rí bí escape mọ́ ọ lọ́wọ́ wọn fẹ́ kọ́ tó bọ́ mọ́ ọ lọ́wọ́ ní Alaa ibn al-Hadrami bá dẹ̀ sọ pé ya Halim wọlúwa ìwọ ọba onísùúrù ọba ọ̀jọ̀gbọ́n ya Ali ọba tó lékè gbogbo nǹkan ya Azim ọba tó tóbi ju gbogbo nǹkan lọ inna abiduka ó tún kí àdúrà mọ́lẹ̀ lẹ́ẹ̀kan náà inna abiduka ó ṣàtìmọ́ ìpẹ́rù rẹ̀ lajẹ́ wa fi sabilika nuqatilu ó sì mọ̀ pé ogun tá à ń jà yìí ogun tiẹ̀ ni o Allahumma faj'al lana ilayhim sabila ọlọ́mọ ṣá lànà sórí odò yìí fún wa ká pàdé ọ̀tá ká lé wọn bá ọkọ̀ ojú omi tí ó bá rìn ìní kínkìnkín lọkọ̀ ojú omi ó ní a sì fẹ́ lé wọn bá ọlọ́mọ jí wọn lọ wàá fẹ́ lé wọn bá lórí odò yìí náà la fẹ́ gbà kọjá lẹ́ẹ̀kan náà tó ṣàdúrà nìtàn Allahu akbar àṣé kìí ṣànábì Musa alayhi salatu wa salam nìkan ńlọlọ́run lánàá fún sí nínú odò Alaa ibn al-Hadrami kìí wulẹ̀ tú ṣànábì ọlọ́run sàábí ló jẹ́ fún ànábì gbogbo àwọn ànábì olórí gbogbo àwọn òjíṣẹ́ sallallahu alayhi wa sallam Alaa ibn al-Hadrami ṣàdúà pé ọlọ́run ọ̀sá mọ̀ pé kò sí ní tó dúró adébí tó tayọ pé à ń jagun sójú ọ̀nà rẹ̀ ẹ̀sìn rẹ̀ láàfin ọ̀bàjẹ́ àwọn ọ̀tá rẹ̀ ni wọ́n fẹ́ máa lọ yìí ọkọ̀ ojú omi ò lè gbé wa odò yìí sì lágbà kọjá ọlọ́run máṣá lànà síbẹ̀ fún wa fataqahhama bina al-bahra lọ́ba sì torí bodò ó kó wa gbanú odò lẹ́ẹ̀kan náà fakhudna ma balaga labudana àbá wọnú odò lẹ́ẹ̀kan náà odò yẹn ó kọjá àwọn ọrùn wa omi ibi ọkọjọ ọrùn wa ẹ̀kẹ́ bódò ní ṣe jódò tó jìn tó odò tómi rẹ̀ kún lẹ́mlẹ́m tó awọnú ẹ̀ àfi bí ìgbàpá kan wọnú omi àgbàrá lásán tí ń ya gbogbo wa náà lẹ́nu làbá ń kọjá àwọn kan sì ní nǹkan ọ̀gbìn tí wọ́n gbé dání àwọn ẹṣin wọn omi yẹn ó kọjá kókósẹ̀ àwọn ẹṣin nínú àwọn ẹgbàá wa tàn yìí míì omi yẹn ó kọjá kókósẹ̀ ẹṣin kéwùlẹ̀ túṣà àwọn gẹ́gẹ́ fúnra wọn bá kọjá nínú odò lọ bẹ́ẹ̀ fakharajna ilayhim ajáde sáwọn ọ̀tá falamma raja'na àmọ́gbà tá ń bọ̀ wá tá a jagun tán ó tún dàdúà mélòó tó ṣe tọ́gbà ó dàdúà kejì àdúà kínní àdúà omi fún wa lómi afẹ́ sàlùwà lónìgbẹ́ngbẹ́ wa àdúà yẹn gbàdélẹ̀ ọgbà lágbàjálẹ̀ ó tún ṣàdúà kejì pé ọlọ́run lànà sínú odò yìí fún wa fẹ́ kọjá ń bẹ̀ olúwa tún ní wọn ródò gbà kọjá láì já nàbí ọlọ́run ń bọ́ lọ́run sọ ọlọ́run sì ń gbọ́ ń bọ́ lọ́run sọ ọlọ́run sì ń gbà ẹlẹ́ẹ̀kẹta àdúà ó ní nígbà tá a wá ta jagun tán akhadahu waja'ul batn ní inú kan bẹ̀rẹ̀ sí ní máa run sàábí ànábì tá à ń sọ yàrá Alaa ibn al-Hadrami inú kan bẹ̀rẹ̀ sí ní máa dà á láàmú inú ẹ̀ lọ́dà á láàmú fàmọ́ta ó padà jọlọ nípè ó padà fàyè lẹ̀ fatalabna ma'an nughsiluhu orí ìrìn àjò láwà awá omi tá a fi wẹ̀kú rẹ̀ tì yàn pé ilẹ̀ dẹ́sàtì làwọn ilẹ̀ lárúbá wọn yìí ọ̀nà ilẹ̀ Bahrain ni wọ́n wà falam najidhu awá omi tìyàrí falafafnahu fi thiyabihi wọn la bá wí abáfaṣọ rẹ̀ wí afaṣọ yìí wadafannahu asin bẹ́ẹ̀ a máa wá gbókù káàkiri títí tá a fi ródò ni ara rẹ̀ yóò máa yí padà
àfi ká sin bẹ́ẹ̀ nígbà tá a ti rómi lábá sin bẹ́ẹ̀ fasirna ghayra ba'idin lẹ́yìn tá a sin tán a rìn síwájú kò tí ì pẹ́ rárá fa idha nahnu bima'in kathir lábá kan omi yẹn pọ̀ faqala ba'duna li ba'd lábá ń sọ fúnra wa wípé law raja'na fastakhrajnahu thumma ghasalna kò bá dẹ̀ dà ẹjẹ́ àpadà sẹ́yìn àṣẹ ìsìnkú rẹ̀ tán náà ni ká lọ wú padà nínú sàárè omi láti rí ká wẹ̀ fún ká wá tún sin bó ti yẹ faraja'na adẹ̀padà sẹ́yìn tó tọ́ fatalabnahu agbẹ́ sàárè awá níbẹ̀ falam najiduhu awá àti nínú sàárè rẹ̀ awá àti nínú sàárè tá a ṣẹ̀ṣẹ̀ sin tí ò tí ì pẹ́ rárá akànnì síwájú díẹ̀ a sì wá àti nínú sàárè faqala rajulun minal qawm lẹ́nìkan bá náwó òkè nínú àwọn èèyàn tá a jọ ń ṣe ní àjò ní bá ń sọ pé ha inni samituhu yaqul abájọ mo gbọ́ tí ń ṣàdúà kan mo gbọ́ tí ń sọ pé ya aliyu olúwa ọba tó lékè jù ya hakim ọba tó máa ti ń ṣe ya azim ọba tó ju gbogbo ọba lọ ikhfi alayhim mauti ọlọ́run mẹ́jà àwọn èèyàn mọ ikú mi gbékú mi pamọ́ fún wọn aw kalimatan ghayraha sàbẹ̀ yẹn ní àbírú àdúrà tọ́jọ́ tí mo sọ yìí ló òun gbọ́ tí ń ṣàdúrà kan bí ìgbà pé ń sọ fọlọ́run pé ọlọ́run mẹ́jẹ kan rókú mi wàlá tutli ala awrati ahada sì mẹ́jẹ kẹ́nìkan rí òhò mi tí ń bá kú tán àwọn tán máa ń wẹ̀kú yìí fẹ́ kán rí òhò mi tí ń bá kú yẹn ni pé kò fẹ́ kí wọ́n kẹ́nìkan rí òhò òun lọ́jọ́ ọbẹ̀ lọ́run pé ọlọ́run bá kú tán gbókù mi pamọ́ wọ́n sì wá àti nínú sàárè faraja'nahu wa tarakna ní dúdú jama bá ń ṣe inna lillahi wa inna ilayhi raji'un làwọn bá fi ilẹ̀ síbẹ̀ àdúrà mẹ́ta ó ṣe olúwa sì gbà kí ló táwa ń ṣàdúrà tọ́lọ́run ọ̀gbà kí ló táwa ń ké pe ọlọ́run jọ́nà tí Allah ibn al-Hadrami pè kò yàtọ̀ sí ti sin o òun náà làwa náà ń bá sọ̀rọ̀ tí ò ti dá wa lóhùn lẹ́ni tí ń wọ́mọ ń pè tí ò ti dáhùn lẹ́ni tí ń wówó ń pè ẹni tí ń wáṣẹ́ ń pè ẹni tó fẹ́ kọ́lé parí tó fẹ́ san gbèsè ẹni tí ń ṣàìsàn ń pè èyí ṣe tí ń dàbí gbà pé ọlọ́run ò gbàdúrà mọ́ òun ni wípé ẹ̀ṣẹ̀ wa pọ̀ nínú àánú ọlọ́run àti kẹ́ rẹ̀ tí mo ṣe fún àwọn ẹ̀dá níjọ́ tó bá nífẹ̀ẹ́ wa òun ni pé tá a bá pè é tòun tẹ̀ṣẹ̀ yẹn pọ̀ yóò máa wá fàdúrà wa yóò máa fi pẹ̀ṣẹ̀ rẹ̀ yóò máa fàdúrà nítorí kò fẹ́ kó wá bá òun pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ òun yóò jẹ́ ọ níyà kò fẹ́ kó gbẹ́ṣẹ̀ yẹn wá ẹ̀ṣẹ̀ yẹn pọ̀ lọ́wọ́ àwọ̀ ìpín nígbà tó ti ń ṣàdúrà yìí ìkẹ́ náà lọ́ fàdúrà yẹn ṣe fún ọ àdúrà tọ́lọ̀ ní kọ́rọ̀ ọlọ́run kó máa jí lóru lọ́sàn-án máa ṣe ní gbogbo ìgbà ìkẹ́ lọ́lọ́run fi ṣe fún ọ láti lè máa fi pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ rẹ́ sàárà tó ń ṣe òun àánú náà lọ́lọ́run fi ṣe fún ọ láti máa fi pa gbogbo àwọn ẹ̀ṣẹ̀ rẹ rẹ́ ìyẹn nípa àdúrà rẹ tó dàbí ìgbà pé ò tí ì gbà wọn ìkẹ́ náà lọ́lọ́run bá débẹ̀ ìfẹ́ náà ló ní sí ọ débẹ̀ torí tó bá gbà tó bá jẹ́ ọ níyà ńkọ́ ìwọ máa ṣàdúrà pé ọlọ́run fún mi lọ́mọ àmọ́ dáadáa tó ò ṣe fún bàbá rẹ àìdá tó ń ṣe sí ìyá rẹ torí ọ̀pá yín tì láti kékeré ọ̀tẹ̀ lọ́kùnrin mi lọ bàbá yín ló ṣe wàhálà dàgbà bàbá yín tó ní kò ṣe gbé hàn ń mutí ni wò fi béèrè ẹ̀ mọ́ ó sì ń wọ́ mọ́ bàbá yín ọ̀tọ́jú yín obìnrin kan náà tẹ̀lé lọ láti kékeré kò sanwó iléèwé yín ni ò jẹ́ kí wọ́n náà rí tiẹ̀ rò ìwọ sì ń béèrè bùkátà lọ́dọ̀ ọlọ́run pé ó fẹ́ ṣàṣeyọrí ó fẹ́ tó ẹgbẹ́ òun ṣe wàhálà wọ́n sì ń sọ fún wọn pé wá bàbá rẹ̀ kan lọ tọrọ àforíjìn lọ́dọ̀ rẹ̀ òun kò ń fa àkékọ́rí ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ nípasẹ̀ bàbá rẹ̀ àtàdúrà tó ń ṣe ń pa tọmọ ọlọ́run máa fi dira wọn torí tó bá lọ bọ́lọ̀ ń bẹ́ẹ̀ pẹ̀lú ti bàbá rẹ̀ ó jìyà ó jẹ ìyàwó jẹwé yá àfi ó jìyà ọmọ wa ṣàdúrà yóò àdàbídà pé ọlọ́run ò tí ì gbọ́ ìyẹn ni pé tá a bá jáwọ́ ń bí ẹ̀ṣẹ̀ tá à ń túbá gbígbàdúrà sọ̀kalẹ̀ sí wa lára bó ṣe sọ̀kalẹ̀ sí Allah ibn al-Hadrami lára èyí náà làǹfààní tá a mú wá fúnra wa ní Jímọ̀ tèmi ọlọ́run jẹ́ wúlò fún mi kó wúlò fún gbogbo èyí tí ẹ̀ ń gbọ́ náà ọlọ́run bá wa lékún kẹ́ bá wa lékún gẹ̀ ànábì sallallahu alayhi wa sallam ẹ jẹ́ arántí tọrọ àsàlátù tó pọ̀ àti ìkẹ́ àtọ́là tó pọ̀ fún òjíṣẹ́ ńlá ànábì ní òní Jímọ̀ ọlọ́run jẹ́ aṣọ́pọ̀ Jímọ̀ láyé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.